Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. mo ṣe dá tó mọ̀ pé òun ṣèkà yẹn tẹ́ ẹ fẹ́ sọ fún wọn ní àfẹ́ tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà tẹ́ ẹ bá tójú ẹ̀ ká níbò míì ó máa ní ká tójú ẹ̀ ká kó lè mọ̀ pé ẹ wọ́n ní kẹ́ ẹ bá tójú bá ṣe pé tẹ́ ẹ bá jọ́ kẹ́ fi wọ́n á lè mọ̀ pé òun lòún ṣe pé yẹn pé kò dáa bóyá ni yóò bá ti change but you refuse láti jẹ́ kẹ́ni realize pé àwọn nǹkan yìí ó kù díẹ̀ káàtó a lè máa sọ́ńtà a lè máa bá wíńtà bẹ́ẹ̀ ṣe bá wíńtà yẹn ẹjọ́ ṣe bá wí nulẹ̀ that will be the next question ẹni tẹ́ fẹ́ bá wíńtà yẹn kó má dàbí pẹ̀lú dọ̀tí ẹ̀ ṣe bá wí nulẹ̀ ṣe jẹ́ kó realize nínú ilé the answer is no. tẹ́mi fi sọ pé answer yẹn no ni pé tẹ́ bá bá wí nulẹ̀ ó yẹ ká ti rí pàtì yẹn nínú wà tó máa padà wá wù níjọ́ kejì. ó máa reflect We're not seeing it. ó máa reflect yes. Reflect thank you that's the word a ti máa rí reflection yẹn a ti máa rí attitude yẹn pé ẹni dẹ̀ ti change ó ti caution o but we not seeing it. àmọ́ bóyá bọ̀dà láti ní interview tán ni wọ́n ṣe ṣé anybody ṣé ká gbọ́ ni àbí. Of course, the part matters, particularly regarding, of course, the passing of late Ilerioluwa Oladimeji Aloba, popularly known as Mohbad. I'm sure all of us are familiar with the story and the back and forth. There's been a coroner's inquest, as I said before, and then there's been some preliminary reports. There have been other matters, family and everything else in between. We're trying to see what exactly are the issues. So our focus will be matters arising from the passing of the late Afro pop artists and everything else afterwards. We have joining us live here in the studio today the father of the late Mohbad, Mr. Joseph Aloba. Mr. Aloba, thank you for coming on the show today. Good morning, sir. All right, let's start with, I imagine 20 months after, quite a lot has happened. But again, let me express my condolences with you on this matter, because, I mean, a child is a child. It doesn't matter how long it is. But I am aware that there's quite a lot still happening. But, for us, the coroner's inquest is key. Because at the end of the day, it was all about justice and find out exactly what transpired, and so that we can do the right thing and then also prevent, if possible, such incidences in the future. So can you take us through, your experiences at the inquest and what you think you'd like to share with us? Yeah, thank you very much. I really appreciate the Lagos State Governor, because I could remember when I was here last time, when I was crying concerning the Coroner was shut down then. But thank God, after my comments here, people see me and immediately they turn up concerning that. So the Coroner was open, and we see a lot of evidence. And with the witness that people gave on the Coroner make me confused, because it's totally different to what I've been hearing before. So I was confused on that. So we did. But that damo. We still pleading to the Lagos State. Gbọ́ dáadáa mọ́. Ẹ ṣì gbọ́ dáadáa. Kí ló ṣe Mi ò tẹ́? gbọ́ dáadáa. àwọn Mystery àgbọ̀ ni mo tí ti mo ẹ̀rọ láti. mo rò pé fẹ́ sọ̀rọ̀ lórí ibẹ̀ yẹn ni because olórí Èmi ò gbọ́ bóyá network. à ń gbọ́ ṣe rí nǹkan tí bàbá sọ ni pé òun dúpẹ́ lọ́wọ́ gọ́vnà wọ́n padà sí corona inquest lẹ́yìn ìgbà táwọn wá pariwo ń bẹ̀ yẹn kankan bẹ̀ yẹn pé nígbà táwọn dẹ̀ sí gbogbo ẹjọ́ tí wọ́n rò ní corona inquest àwọn wá confused because ó yàtọ̀ sí nǹkan táwọn gbọ́ totally now nígbà tó wá rí báyìí another question tí máa béèrè ọ̀ bóyá ká gbọ́ nǹkan tó máa sọ kan lẹ́tọ̀ ni pé
tẹ́lẹ̀ ni pé wọ́n ní on the Tuesday lọ́mọ yẹn ni wọ́n pa ẹ̀yin wá padà á mọ̀ pé Monday náà pa tí wọn ò dẹ̀ sọ bẹ́ẹ̀ ní Coroner inquest tí wọ́n sọ pé nọ́ọ̀sì tó wá ṣẹ̀wá one Tuesday ni wọ́n fẹ́ dárẹ́jọ́ omi ipò ti yàtọ̀ bàráìtì bẹ́ẹ̀ yẹn ẹjọ́ nígbà tó wá rí bẹ́ẹ̀ yẹn ìgbésẹ̀ wo lẹ gbé ṣé adájọ́ yín sọ̀rọ̀ lórí ẹ̀ ní Coroner inquest àbí ẹ fáìlì kéèsì lọ sọ́dọ̀ ọlọ́pàá pé ọ̀rọ̀ yìí ti takora wọn o nọ́ọ̀sì tẹ dálẹ́jọ́ yìí o òun kọ́ ló pa ọmọ yín o ọ̀ tó bá jóun ló pa ìjọ Monday náà ti pa ọmọ yìí o kì í ṣe jọ Tuesday o ṣé gbèsè yẹn wà ẹ máa play ẹ lọ. The forensic was very, very important. Very, very important. Because it's not. Okay, let me just mention one of the people that came on the Coroner. The driver. To give witness. Okay. The driver. Okay, so to give testimony, right? Testimony, yes, on that Coroner. He said a lot, which I was convinced, and I didn't know exactly where Mohbad was dead. Now, let me go like when you say the driver, who are you referring to? The driver of the Prado, the driver that took Mohbad to the event of where they perform. Okay. He followed them to the place. At the same time, they follow each other to the house, and he gave a testimony that there's nothing like fighting between Mohbad and his friend, which is Prime Boy. He said so, and Mohbad is the one that broke the glass by himself. That's what he said. And before this before that testimony, what I'm hearing is there is a seriously fighting between Mohbad and his friend, who is the partner to Mohbad, was testified to that. olórí ẹbí ẹ pause So, olórí ẹbí ẹ pause ẹjọ ṣẹ́rí kọ́lọ̀ ń ṣàánú gbogbo wa ṣẹ́rí to the best of my own knowledge this is my personal opinion ṣẹ́rí àwọn bàbá Mohbad àti lọ́ọ̀yà wọ́n rò pọ́n kan lè tàn public jẹ ni nígbà tí bàbá Mohbad mọ̀ pé ọ̀rọ̀ tí driver yẹn wá sọ òótọ́ ni wípé Prime Boy àti Mohbad ò jà ó gbé wọn délé wọ́n jáde láago 3 òru wọ́n ní Mohbad ń bleed kí ló fa bleeding yẹn ẹjọ́ nínú same court ní same day tí driver yẹn ń sọ̀rọ̀ yẹn kí ni response lọ́ọ̀yà bàbá Sanshitu nígbà tí Sanshitu jáde after the court kí ni court mẹ́ta tí Sanshitu sọ ó ní now it has been established there was a fight between Mohbad and Prime Boy it has been established the nurse and mi èrò bí ìrántí nǹkan tó pè kẹta but nǹkan tí Sanshitu believe in tó ní ó ti establish tí wọ́n ti charge ó yàtọ̀ sí nǹkan tí bàbá believe o ẹjọ́ amendment wo lẹ ṣe arúgbó wo lẹ pa ohun tó yẹ kẹ́ ṣe gangan ẹ wá sọ níta bọ̀ òun kọ́ lẹ ṣe nílé ẹjọ́ ta lẹ wá ń tàn ẹ continue. okay. With this now, this doctor let us know there's nothing between Mohbad and his friend, and they take the vehicle home. On his way going, there is a lot of conversation between Mohbad and his partner, which is very, very serious then. So a lot of arguments. What they call the argument, this man is not a Yoruba, but he can listen to what they are doing. And he said on that, on his statement, he said, the wife said, the research career was spoiled. I will spoil your own career also. You can see the way the wife was talking to him on that inside that box, inside the vehicle. So when they now reach home, the driver now said he wanted to address the couples. According to them, he said he talked to Mohbad that, please, when you reach home, take it softly. Don't argue with your wife anymore. He left without giving the answer to the driver. But suddenly he narrative driver ni bàbá ń sọ yìí o narrative. Exactly. Bàbá ń sìn yìí bàbá ń sọ ó ń sọ Sanshitu gan ó ń sọ sí under trailer because nígbà tí bàbá bẹ́ẹ̀ believe nínú narration driver tí Sanshitu ò dẹ̀ argue for narration driver nílé ẹjọ́
what are we talking about? Ta ló wá ń tan ẹnìkan? Who is fooling who? Okay, ẹ mọ̀ pé nǹkan tí driver yẹn sọ òótọ́ ọ̀rọ̀ ni. Gbogbo ohun tí driver yẹn sọ, Santi will go against anything, kò dẹ̀ argue for anything from gbogbo nǹkan tí driver sọ. Expander. Nǹkan mẹ́ta tó kàn ti establish nǹkan náà ló sọ. Ẹ̀ka sọ. Oríṣi ọjọ́ yẹn ni o. Oríṣi ọjọ́ tí Santi sọ pé 3 things has been established ni àwọn driver àti ìkíní wa doctor ṣe get. Even àwọn tó sọ ní platform wọn pé interview yìí ó ti wà long overdue because immediately tí àwọn driver àti kíní ti wá doctor ní ẹgbẹ́ àbá ti máa pariwo káàkiri social media ni wọ́n ti pé yọ̀ọ̀kì sọ lórí platform pé this interview has been long overdue. Ó dà kọjọ́ tí nọ́ọ̀sì wá ní Santi sọ nǹkan tẹ̀ sọ yẹn ṣe get so mi fẹ́ ká get it wrong. Okay, Mr. Abe. Okay, the question kan. My question is this. Níjọ́ tí driver yẹn wá àti doctor, kí ni response Santi? Mo wo interview yẹn bọ̀ kò ń sọjọ́ yẹn mo rántí dáadáa. Kò ń sọjọ́ yẹn ló sọ yẹn. Ọjọ́ tí nọ́ọ̀sì wá ló sọ yẹn. Everybody ń bínú tàbí ọjọ́ yẹn. Ohun tí mò ń fàyọ fún yín ni pé tí driver lè Santi bá sọ níbò míì nígbà tó ti establish. Santi lè tún sọ níbò míì nígbà tó ti establish. Ẹ máa gbọ́ ọ̀rẹ́ tara wọn ó ti yé mi. Bóyá kan ti jáde láti correct àwọn. Nílé ẹjọ́ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀, I need my lord. Ẹ máa gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nílé ẹjọ́ yẹn ń bẹ̀ yẹn Santi I need my lord or your highness. Ọ̀rọ̀ tí driver sọ yìí ó ti tako ọ̀rọ̀ tí àwọn kan ti wá sọ ní ẹjọ́ yìí. Ó mì pé wọ́n ní àwọn kan sáré jáde láago 3 òru wọ́n ní Mohbad in bleed. Ṣé Santi ó sọ bẹ́ẹ̀? Ẹjọ́ my lord. Ọ̀gbẹ́ni yìí ní Mohbad àti ìyàwó ẹ̀ ni wọ́n jọ ní argument tó lọ aṣọ ọmọ lọ́rùn. Tí ṣe ìjọba Mohbad já tó mú fún tí ó gbà padà lọ́wọ́ òun. Ọjọ́ yẹn lọ́wọ́ tó ti ẹ tún gbọ́ tí driver tún sọ̀rọ̀ ń sìn yìí ó nígbà táwọn délé ẹ máa gbọ́ sà my lord ẹgbọ́n kan tí driver yìí sọ ó nígbà táwọn délé tó wáyé pé Mohbad àti prime boy já ni tó wá ti ń bleed láti show driver yóò ní máa bá sọ pé nígbà táwọn délé tó fẹ́ wọlé lọ òun pé Mohbad wá pé wò ó ṣe sùúrù pẹ̀lú ìyàwó ẹ o má bàa já o nǹkan tí driver yìí máa sọ ni pé ọwọ́ ẹ̀ tó ń bleed yìí ó gbé lọ sí hospital bọ̀ nǹkan tó sọ kọ́ nìyẹn ó gbà ṣé ìní ẹ ti já ó ní Mohbad ní kó máa mú lọ tó bá wọnú lé má bá ìyàwó ẹ já o ẹ ṣe sùúrù ni o ìyàwó náà ni ọ ta ni ẹ tẹ́ pé tó bá wọnú lé sí i ó máa gentle ní tó ń bá mu. Ẹ jọ̀ọ́ èwo ni Santi sọ nínú gbogbo ọ̀rọ̀ tí driver yẹn sọ tí Santi fi díẹ̀ múlẹ̀ níwájú adájọ́ yẹn that's my question. That's the why that, hey, please, with what you did is very wrong. You should not continue on what you did here. You put cloth on your husband. The thing that is bearing was tearing. At the same time, you are still making mouth. He said he cautioned her. I said the word said, forget. You know how to handle him. That's what the driver said. He said you know how to handle him. That's what he said. That's what the driver said. Aye. Expand ọ̀rọ̀ tẹ́ sọ tó ń sìn nìyẹn o. Ọ̀rọ̀ tẹ́ sọ tó ń sìn pé tí bá dé nílé mẹ́rin tó yẹ kó. Bá wọnú ilé mo mọ bí mo ṣe máa ń dùn ẹ̀. Yes. Ẹni tó gbé tí bá mú máa dákẹ́ ni. Kọ́kọ́rọ́ ẹ̀ wà lọ́wọ́ mi. Ẹ jọ ẹnìkan wá ń sọ mẹ́rin pé there was no room for cross examination bàbá kílẹ̀ lọ ṣe court. Kẹ́lẹ̀ cross examine náà ni eléyìí wá kẹ́ béèrè question lọ́wọ́ ẹ̀ nígbà tí doctor wá tí doctor sọ̀rọ̀ ìgbà tóun débẹ̀ òun gbóòórùn ẹni yìí ó rí bá ẹni tó lọ ṣe toxicology nìyẹn doctor tí wọ́n pè wá second hospital not even first hospital second hospital mo ní kí ló ṣe wọ́n ló ṣe collapse ni ẹgbà tí mo dẹ̀ wo kí n ṣe CPR fún ẹni eléyìí ó ti gan ẹnu ẹ ti gan skin ọwọ́ ẹ̀ jẹ́sẹ̀ ó ti ń change bí ẹni tó ti kú ti pẹ́ hours ago Santi tó bá ní kankan béèrè lọ́wọ́ doctor yẹn wípé ok ẹni yìí ti kú and further questions láti lè àfàmù kan tí doctor yẹn sọ pé ẹ̀yin tẹ́ sọ pé ó ṣe collapse
ọ̀gbẹ́ni ilẹ̀ ni ti kú tipẹ́. What do you have to say to it? Kò má sí gbogbo yẹn. Who is fooling who? These are the questions tá à ń béèrè tí wọ́n là ń bú bàbá. These are the questions tá à ń béèrè tó ní àlẹ́tọ̀ àti béèrè. Bàbá bàjá ọ̀rọ̀ tá à ń béèrè òun ni bàbá wa ń sọ ní interview yìí tí wọn ò dẹ̀ sọ nílé ẹjọ́. Àwọn náà wà nílé ẹjọ́ yẹn náà àwọn náà lè náwó sókè. Olúwa mi ìgbóyìnbó lọ́yà mi wà bí o ṣùgbọ́n lọ́yà ẹ bá mi bí wọ́n ẹ máa bá mi sọ lóyìnbó pé ọ̀rọ̀ tọmọ yìí sọ yìí tí dráìvà yìí sọ yìí ó yàtọ̀ sí nǹkan táwọn ẹlòmíín sọ. Everybody wọ́n dákẹ́ síbẹ̀ ni wọ́n sọ kankan o. Wọn ò dẹ̀ kí dráìvà yẹn lẹ́yìn ilé ẹjọ́ kí magistrate yẹn lè wò pé ok ẹ bóyá kẹtún mú lágbájá ọ̀tá mẹ́jù wá kó wá sọ̀rọ̀ tako kí wọ́n méjì jọ wá fèsì ara wọn pẹ̀lú nǹkan tẹ́jọ sọ. Expander àbí bá ṣe ń béèrè ló lè jù. These are the questions tá à ń béèrè. Ṣé bá ṣe ń béèrè bóyá bá ṣe ń béèrè bóyá ká wa lára ló le jù ni. Bóyá bó ṣe ká wa lára because I think now ṣépè fún yín ṣépè fún bàbá bàbá bàjá sọ anything derogatory. It's getting clearer now where everybody. Nǹkan tá à ń sọ ni bàbá wa ń sọ ní interview yìí. Ohun tá à ń sọ ni bàbá ń padà wá ń sọ ní interview yìí. Bọ̀ ṣé lọ́ọ̀yà ṣiṣẹ́ lé lórí? That is the question tá à ń béèrè láti ilẹ̀ tẹ́lẹ̀. But ẹ bá wá ń sọ ń sìn yìí ó mì pé mòótọ́ yẹn ẹ̀ẹ́dẹ̀ ṣiṣẹ́ lé lórí. Bóyá bí àwa àdẹ̀ ló ká lára jù ká ṣe sùúrù ká gbọ́ nǹkan tí magistrate máa kà as judgement wọn but then it will be too late because kálẹ̀ support nǹkan tí driver yẹn sọ ni ó mì pé máa kàńtà àwọn kan ó máa dúró as point fún yín as evidence fún yín fúnra bàbá ló lóun rẹ jẹ fúnra bàbá ló padà wá sọ pé Monday ni wọ́n pa ọmọ òun tender now. Expander, someone wrote it's clear. Yes, kid boss. It's clear the lawyer is for Josie, not for Mohbad. Ìdí tá a fi sọ bẹ́ẹ̀ nìyẹn because àwọn nǹkan tó yẹ kí lọ́ọ̀yà yẹn sọ ààrí kan sọ àwa wá nígbàgbọ́ pé tó wáyé pé lọ́ọ̀yà yẹn o Mohbad ló wà fún ni á sọ gbogbo àwọn nǹkan yìí àwọn evidence tẹ ní tí bàbá ní tí bàbá fi sọ pé Monday ni wọ́n pa ọmọ yìí tí bàbá ní tí bàbá fi sọ pé àwọn rẹ̀ jẹ́ tí bàbá tún fi belief lórí ọ̀rọ̀ driver ẹ̀yin náà máa dì mú ẹ máa dwell on it níwájú adájọ́ tájájọ́ máa fi rí pé any point Buhari pé ẹ ṣe n ta fi ń sọ̀rọ̀ nìyẹn ìjàkọ́. Right, and simply because there is a damage on that car, he can't let that premises. He was demanding for the money to repair the car, and he slept there. On the midnight on that day, around 3 a.m. in the midnight, he said a lot of people rushed out from the inside. They now said they need his vehicle to go and buy drugs. Said for what? He said there's no fuel inside his Prado, so they have to take Mohbad car outside around that 3 o'clock to go and buy drugs on that day. And this driver was still retained there. It means after 11 o'clock in the daytime, when his wife now coming out, are you still there? Say, well, I'm here without collecting money from this. I can't let here. You know, the wife now say, okay, don't worry. They not transfer the money. So then, but to my surprise, they said the following day morning, around 9 o'clock in the morning, somebody now called him and said, could you believe that the person that you take to show the day before yesterday was died? And try to go and report yourself at this nearby station. You were so surprised, say, what happened? That is so with the testimony now make. That is not a pause. You see, ọ̀rọ̀ tí bàbá sọ yìí mo ti repeat lórí platform yìí. Yeah. Go on, Mr. Gandhi. Brother, àti ẹ káàsán ẹ káàrọ̀. Ó dábẹ́ ní kí bọ̀dà láti pause. Ṣé ẹ mọ̀ pé driver yẹn ti sọ̀rọ̀ ní it's more than 2 months tó ti sọ̀rọ̀ yìí tó yẹ kí bàbá ti ṣe tó kọ́ ti gbé ìgbésẹ̀ bàbá ti mú bọ́ ẹ má jẹ́ n parọ́ fún yín. Kéèyàn mú nǹkan kan kó mú dání kó wá jábọ́ lọ́wọ́ ẹ̀ ó ti jábọ́ lọ́wọ́ bàbá kò ń ṣe sí pé bàbá lọ ṣe tàbí tó lọ ṣe. Ṣé rí the fact kan tó ṣẹlẹ̀ sí Mohbad. First of all, kick boss ẹ má bínú mo kí gbogbo everybody ẹ má bínú. First of all,
ṣé rí ọjọ́ tó ṣe Coroner tí dírẹ́fà yìí wá dírẹ́fà yẹn ló sòótọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad. Ọlọ́pàá wa mo máa ń tẹnu mọ́ ọlọ́pàá wa gangan wọ́n ṣe mistake. Wọ́n ṣe mistake kan yẹn wọ́n ṣe mistake yẹn. Ṣé rí àkọ́kọ́ ọ̀rọ̀ tí dírẹ́fà yẹn sọ yẹn ó yẹ ọjọ́ yẹn gbogbo ó yẹ kó lọ mú Wunmi because kò ń ṣe Wunmi nìkan o kó mú gbogbo wọn àwọn tó ti wá sí Coroner yẹn kó mú àti bàbá gan kó tì í mọ́lé. Àwọn wo ni kò mú wọn? Àti gbogbo wọn. Àwọn wo ló máa mú? ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ mo ṣe gòkè ẹ má bínú pé mo interject. Àwọn ọlọ́pàá wa ni. Àwọn ọlọ́pàá wo? Ọjọ́ tí dírẹ́fà yẹn ló gbé wọn ló wà wọn. Àwọn ọlọ́pàá ṣé rí president. ó ṣe bẹ́ẹ̀ náà ṣe ń sọ̀rọ̀ ẹjọ́. ẹ dúró náà ṣé máa jẹ́ kéèyàn sọ̀rọ̀. ó dọ̀ jẹ́ sáré gbọ́ bọ̀. Mr. Kaode. wọ́n wà lórí fóònù ẹjọ́. mo gbé tẹ wà lórí platform àtẹ̀yìn láti ẹ máa wọ́sẹ̀ bàbá yẹn máa sọ wíṣẹ́ ìgbẹ́ fi gbọ́dọ̀ wọ́sẹ̀ yẹn fún ẹ ti fẹ́ máa wọ́sẹ̀ yẹn máa gbé ẹ máa wọ́sẹ̀ kí ni wọ́n pè gbogbo bàbá lọ sọ dáńtò lọ gíláàtì ẹ torí nǹkan tẹ́yìn sọ táwọn sọ lórí platform yìí pé wọ́n sọ pa gírámà tó wá ká sí ágì àtijọ́ yìí ẹ mọ́ gbàgbé lẹ́gbàá tán parí Coroner lásọ yẹn this bàbá àgùrẹ́sì àti ẹnìkan àti mọ́mọ́ ilé ìtàkùn náà pé wọ́n wọlé lọ bájọ́ ìjọba tó sí mítìnì ìgbà kọ́ńkọ́ bàbá wa ṣe káfíńdé láti fi kọ́ bàtò yìí kẹ́mọ̀ lè sọ má gbọ́dọ̀ gbé lájọ ìgbà wọ́n gbé jáde tí èèyàn fẹ́ kà jáde kẹ́mọ̀ bàbá wọn jáde pé kò sọ nǹkan pa dráìvà yẹn ó fi mọ nǹkan tó máa gbé jáde lórí àwọn méjì yẹn nọ́ọ̀tì àti kíní ó ti bàbá ti mọ tó fẹ́ ká wọ́n wá pè géèmù wọ́n wá pè ní géèmù náà wá pè fún gbogbo yín tẹ̀ ní ibi tí eléyìí tó sáré wá sí yìí ó wá sọ jáde kó ló tún bàtà máa kà kíní jáde tán wọ́n máa ní pé àwọn náà sọ pé tí bàbá fọ́ ó jẹ́ géèmù àwa ṣáà máa gbọ́. bóyá láti tó má ti sọ̀rọ̀ tán ṣé mo lè sáré sọ̀rọ̀ kọ̀ọ̀kan ẹjọ́ èdè ẹ máa sọ̀rọ̀ ẹjọ́ ẹ jẹ́ kí Mr. Káyọ̀dé ẹ jẹ́ kí n land sá mo dá yín lóhùn bọ̀dá láti. hold on kí lẹ fẹ́ sáré sọ tó ń joyin lára báyìí ẹ jẹ́ sọ̀rọ̀. ṣé mi. Pink Lady. wọ́n sọ pé káwọn sọ̀rọ̀ kán sọ̀rọ̀ torí nǹkan tí wọ́n ń sọ lórí ọ̀rọ̀ interview tí bàbá ṣe yìí mo fẹ́ ká lọ sórí ọ̀rọ̀ Bámiṣé àti máa tó kú tẹ ṣe lásìgbà yẹn ó ń ṣe gbogbo nǹkan tí lọ́ọ̀yà bá máa ṣe ló máa gbé wá síta ẹ̀ ń sọ pé kí wọ́n gbé àwọn ohun mímí sọpọ́ọ̀tì bàbá ẹ̀ mọ̀ pé mi ò kí ń wà rí but nílé tí wọ́n ṣe yìí bàbá ò tí ì ṣe wrong náà wọ́n wá fìdí ẹ̀ múlẹ̀ pé jẹ́bà ti sọ báyìí. Ẹ má gẹ̀tì ẹ̀yin ni kẹ́ má gẹ̀tì ẹ̀rọ ọ̀gá ní bàbá wrong láti ṣe nǹkan tó ṣe. No ẹni tó ń sọ pé kí wọ́n ti. analysis lé lórí o. Mi ní kí wọ́n ní pé bàbá wrong o. Latisne hold on. Ẹ jẹ́ kó land. Pink Lady no ẹ dúró Pink Lady ṣe rí mistake tẹ́yìn ṣe àwọn kéèsì méjèèjì tẹ́ fi wé ti bàbá yẹn mistake ibẹ̀ ni pé kóòtù náwọn yẹn lọ straight wọn wá sí Coroner inquest ní kóòtù tí wọ́n lọ yẹ gbogbo evidence tí wọ́n ní wọ́n tẹ́ndà síwájú judge wọn court now eléyìí ní Coroner inquest tó yẹ kí wọ́n ti rojọ́ èyí tí bàbá àwọṣẹ́ bàbá ọ̀rọ̀ tó yẹ kí kóòtù tó yẹ kí adájọ́ bàbá sọ ní court táwọn èèyàn wà ń bẹ̀ tí wọ́n sọ òun làwa ń sọ pé because kóòtù ló yẹ kán ti rojọ́ wọ́n wà ní kóòtù yẹn meanwhile Coroner inquest yìí kẹ́dẹ̀rẹ́ ẹjọ́ tó ṣẹlẹ̀ yìí kì í ṣe ẹjọ́ bàbá ẹjọ́ ìjọba àtàwọn tó dáràn ni ẹjọ́ ìjọba. Sanṣito ní tẹ́ndà ẹ̀ nígbà ẹ̀ ní criminal court. Ẹ máa gbọ́ irú ẹjọ́ tí bàbá rò rédíò station yìí tó bá rorú ẹ̀ ní court ó wà òkè bàjẹ́ bàjẹ́. Latisne ẹ fún mi 1 minute. Mo lè lọ ẹ fẹ́ sọ fún mi pé nǹkan tí dẹ́gbà sọ yìí sì Sanṣito ní tẹ́ndà evidence ní criminal court torí kò yé mi sà. Two question ẹ bí. Answer mo fẹ́ fún yìí. Ẹ jẹ́ kí n dá wọn lóhùn ẹjọ́. Kí ẹjọ́ béèrè kan tó fẹ́ béèrè. Torí àwa náà ti ní similar case báyìí ní family wa tẹ́lẹ̀. So torí ẹ̀ mo ṣe. Wọ́n ti béèrè question wọn mo fẹ́ dáhùn ni. Question tó béèrè ni pé ṣé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí sí pé ṣé Sanṣito ní tẹ́ndà ní criminal court answer ni mo fẹ́ wá dá wọn lóhùn. Sanṣito lè tẹ́ndà ní criminal court because tó bá lọ sí court yẹn wait. Ṣé bẹ́ẹ̀ ni ẹ béèrè question ẹ jẹ́ ká dá yín lóhùn náà. Ẹ wo ẹ jẹjẹ ẹ ká dá yín lóhùn. Ṣẹ̀rí tó bá dé criminal court
tó bá dé criminal court ṣẹ́rí kéèsì yẹn ó wà láàrin ìjọba àti àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn. It has nothing to do with Sanshitu. Nǹkan tó yẹ kí Sanshitu ti ṣe ló yẹ kí Sanshitu ṣe láti coroner inquest kí wọ́n ti ní àwọn ẹ̀rí tí wọ́n lọ́wọ́ bí irú tí bàbá ṣe ń sọ ó yẹ kí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ ní coroner inquest kí wọ́n wá fà lé ọlọ́pàá lọ́wọ́ pé ara ẹ̀rí tuntun ta nínú yìí o kọ́lọ́pàá wá ṣe findings kọ́lọ́pàá wá àdẹ̀ mọ́ kéèsì wọn ní criminal court because criminal court yẹn ìjọba àtàwọn tí wọ́n bá charge náà máa ṣẹjọ́ kò ń ṣe Sanshitu but tẹ́jọ́ yẹn ò bá wá tẹ́ wọn lọ́rùn Sanshitu lè wà lè béèrè fiat pé àwọn fẹ́ dá sí ẹjọ́ yẹn tó bá béèrè fiat pé wọ́n fẹ́ dá sẹ́jọ́ yẹn wọ́n lè fún wọ́n lè má fún tí wọn ò bá fún kò sí nǹkan kan tó lè ṣe mọ́ kò lágbára kankan lórí ẹ̀ mọ́ tí wọ́n bá fún ló sì lè lẹ́nu ń bẹ̀ bọ́ ibi tó yẹ kí Sanshitu ti sọ̀rọ̀ kó ti fìdí ọ̀rọ̀ tiẹ̀ múlẹ̀ òun ni coroner inquest gẹ́gẹ́ bí àwọn kéèsì méjì tẹ́ fi ṣàkàwé yẹn tó yẹ pé ilé ẹjọ́ náà wọn lọ wọn wá sí coroner inquest àwọn fi ti ìdí proof àti fact ti wọn wọ́n fi múlẹ̀ nílé ẹjọ́ yẹn bọ̀ ilé ẹjọ́ tó yẹ kí Sanshitu ti fi tiẹ̀ múlẹ̀ òun ni coroner because coroner inquest yẹn fact finding court náà pé wọ́n ń wádìí ikú wo ló pa Mohbad ibẹ̀ yẹn náà ti ń wádìí yẹn tẹ́yìn bá wá mú ẹ̀rí tiyín lẹ̀ níbẹ̀ yẹn magistrate yẹn á wá kọ́ lẹ̀ pé wọ́n mú ẹ̀rí kan wá wọ́n mú ẹ̀rí lè náà wá tó dẹ̀ tako ẹ̀rí tó ti wà tẹ́lẹ̀ ọlọ́pàá ẹ lọ ṣèwádìí lórí ẹ̀ tọ́lọ́pàá bá wá ṣèwádìí lórí ẹ̀ tó bá wá rí pé ọ̀rọ̀ tí driver yìí ń sọ